A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìfẹ̀hónúhàn mìíràn tún ti wáyé ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers bí àwọn obìnrin lábẹ́ ọ̀mbrádà Rivers Women Unite Prayer Group ṣe kán sí ojú pópó láti béèrè fún ìdápadà ìkéde ìlú òfararọ tí ààrẹ Bọ́lá Tinubu ṣe àti bí ó ṣe ní kí gómìnà Siminalayi Fubara lọ rọ́kúnlé. Ìfẹ̀hónúhàn yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí irúfẹ́ bẹ́ẹ̀ wáyé ní ọjọ́ Ajé. Bí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣe ké sí alákòóso ìpínlẹ̀ Rivers Vice Admiral Bokete Ibas kí ó farahàn níwájú rẹ̀ ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Ọjọ́ Ìṣẹ́gun ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 21 dìde níbi tí adarí ilé akàwé-gboyè Julius Ihonbere tí ó jẹ́ alága ti ké sí ọmọ ẹgbẹ́ kí wọ́n gbájúmọ́ ojúṣe wọn láì ṣe ojúsàájú. Nínú àtẹ̀jáde ni ìgbìmọ̀ ti ké sí Ibas kí ó fi ara hàn níwájú ìgbìmọ̀ láago 4 ìrọ̀lẹ́. Àwọn obìnrin tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ 23 ni wọ́n tún pè fún ìyọnípò kọmíṣánná ọlọ́pàá Olúgbénga Adépọ̀jù lórí ẹ̀sùn wípé àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kan àwọn olùfẹ̀hónúhàn lábùkù. Àwọn wọ̀nyí gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé. Wọ́n ní àwọn kọ gbogbo ìgbésẹ̀ láti pa ará ìlú lẹ́nu mọ́. Àwọn kọrò ojú pátápátá sí ìdarí ológun tí Ibas ń dáwọ́lé pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá. Ilé-iṣẹ́ ààrẹ ti fi ìkìlọ̀ tó gbópọn ránṣẹ́ sí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gbogbo àwọn tí wọ́n bá wà nídìí ìpolongo ìbò tí wọ́n fi ń polongo ààrẹ Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima fún ìbò gbogbogbò ọdún 2027 wípé kí wọ́n jáwọ́, àsìkò kò tíì tó, èyí ṣe lòdì sófin. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà yọ̀ǹda sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni wọ́n ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìdójútì bí wọ́n ti ní kí wọ́n lọ yọ gbogbo àwòrán ìpolongo ìbò ará Ìgànná àti gbogbo ibi wọ́n bá polongo sí kúrò pátápátá, pàápàá jùlọ ní ìlú Àbújá àti ìpínlẹ̀ Kánò. Ọ̀nànúgà ṣàlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ààrẹ mọ rírì àtìlẹ́yìn àti inú dídùn àwọn alátìlẹyìn wọn, àwọn ní àfojúsùn láti gbé òfin ró lórí ètò ààbò. Wọ́n ní àjọ elétò ìdìbò ṣe léèwọ̀ fún ẹnikẹ́ni láti bẹ̀rẹ̀ ìpolongo ìbò ọdún 2027 lọ́wọ́ yìí. Iléeṣẹ́ ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe ọ́fíìsì ààrẹ tàbí igbákejì rẹ̀ ni ó bu ọwọ́ lu ìgbésẹ̀ yìí, kí àwọn tí ó bá wà nídìí rẹ̀ lọ jáwọ́ ní kíákíá nítorí ìtàpá sí òfin lè mú ìjìyà dání. Ògbóǹtarìgì oníṣòwò àti ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà Aliko Dangote ti di ẹni ọdún 68 68 ní ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2025 bí ó ti gba oríṣiríṣi ọ̀rọ̀ ìwúrí láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ àti afẹ́nifẹ́re. Lára àwọn tí ó darí ọ̀rọ̀ àpọ́nlé yìí láti rí ààrẹ Bọ́lá Tinubu tí ó mọ rírì ipa tí Dangote ti kó lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè àti iṣẹ́ àṣeélẹ̀ rẹ̀ Legacy. Ẹbí àti ọ̀rẹ́ náà kórajọ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọlọ́rọ̀ yìí nínú àgbàyanu ilé rẹ̀. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ yìí láti rí ọlọ́rọ̀ oníṣòwò Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tí òun náà fi ààyè sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram láti ṣe àjọyọ̀ Dangote. Àwọn ìyókù ní abẹ̀ṣẹ́kù-bí-òjò Anthony Joshua. Àwọn ilé ìfowópamọ́ bíi FCMB, GTBank àti Access náà darapọ̀ mọ́ Dangote láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú onírúurú àràǹbarà àkàrà òyìnbó cake tí wọ́n fi sọrí ohun èlò àti jíjẹ tí ó ń jáde láti iléeṣẹ́ Dangote. Olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ Bọ̀dé George ti sọ wípé igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kò lè jẹ́ olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ wọn níbi ìdìbò ọdún 2027. Bọ̀dé George sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ní èyí tako òfin bí ẹgbẹ́ ṣe pín ní ẹlẹ́kùnjẹkùn.
Èsì yìí ń wáyé lẹ́yìn ìpàdé ẹgbẹ́ gómìnà PDP tí ó wáyé ní ọjọ́ Ajé níbi tí wọ́n ti kọ ìkórajọ ẹgbẹ́ alátakò tí Àtíkù ń darí síwájú ìdìbò ọdún 2027. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni Àtíkù, Peter Obi àti gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti ṣíṣọ lójú ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ láti fi yẹ àga mọ́ Tinubu nídìí ní ọdún 2027. Bákan náà ni gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé náà bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ Àtíkù bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìfàkókòṣòfò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Fáyòsé ti ní àwọn tí ó lààmìlàaka lórílẹ̀-èdè wà lára àwọn tí wọ́n jọ ń jíròrò, ṣùgbọ́n kí wọ́n sọ ènìyàn kan pàtàkì tí wọ́n bu ọ̀wọ̀ fún ní orílẹ̀-èdè tí ó wà lára àwọn tí wọ́n jọ ń gbé ìgbésẹ̀ yìí tàbí tí ó ṣe àtìlẹ́yìn fún wọn. Fáyòsé tí ó wá láti ẹgbẹ́ PDP ní ìgbàgbọ́ wípé ìgbésẹ̀ wọn kò lè so èso rere nítorí àwọn gómìnà ẹgbẹ́ PDP kò bá Àtíkù ṣe, tara wọn ni wọ́n ń dù. Ó ní bí ẹnikẹ́ni bá ní èdè-àìyedè pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀, ó ṣe é yanjú pẹ̀lú ẹgbẹ́ òṣèlú, ṣùgbọ́n ìṣe àti ìgbésẹ̀ àwọn gómìnà PDP tako Àtíkù ní Ìbàdàn ṣe àfihàn wípé wọn kò sí pẹ̀lú Àtíkù, wọ́n ní ìdánimọ̀ tiwọn lọ́tọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì, ọ̀pọ̀ àwọn gómìnà láti ẹgbẹ́ alátakò ṣì nífẹ̀ẹ́ sí Tinubu ju Àtíkù lọ. Ó ní ìṣòro ìpilẹ̀ṣẹ̀ kan ń da ẹgbẹ́ PDP láàmú tí wọ́n nílò láti ṣe àmójútó rẹ̀ kí ẹgbẹ́ tó lè pa ohùn pọ̀ láti tako ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́. Láti lè fòpin sí dákúrekú iná mọ̀nàmọ́ná, ìjọba àpapọ̀ ti fi àkóso rẹ̀ lọ iléeṣẹ́ aládàáni. Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù ni ó sọ èyí níbi ó ti ń ṣe àgbéyẹ̀wò ìṣèjọba ní ẹ̀ka agbára. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé mílíọ̀nù 7 mítà ni aráàlú nílò tí ìjọba ń sapá láti ṣètò. Ó ní 100 mílíọ̀nù ọmọ Nàìjíríà 80 mílíọ̀nù nínú 200 mílíọ̀nù 240 ni kò ní àǹfààní sí iná mọ̀nàmọ́ná. Ìjọba ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn alátìlẹyìn okòòwò investor tí wọ́n ti fi èròǹgbà wọn hàn sí iṣẹ́ apá kan National Grid kí ọdún yìí tó parí. Adélábù ní àwọn ní ìgbàgbọ́ wípé bí aládàáni bá lè gba ìṣàkóso àwọn apá kan National Grid, àmójútó rẹ̀ kò ní ṣòro kí àwọn náà lè jẹ àǹfààní láti ọ̀dọ̀ Discos àti Gencos. Bákan náà ni ó sọ àsọdájú wípé ìjọba yóò yanjú tírílíọ̀nù 2 náírà nínú tírílíọ̀nù 4 náírà gbèsè tí wọ́n jẹ Gencos kí ọdún yìí tó parí. Gómìnà ìpínlẹ̀ Plateau ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ará ìjọba ìbílẹ̀ Bassa lórí bí ìjọba àti àwọn agbófinró ṣe kùnà àti dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn. Ìgbésẹ̀ yìí ń wáyé ní ọjọ́ kan náà tí igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar, olùdíje du ipò ààrẹ àti níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú NNPP Rabiu Kwankwaso, gómìnà àná fún ìpínlẹ̀ Plateau Jonah Jang àti ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì CAN bu ẹnu àtẹ́ lu ìṣekúpa bí wọ́n ti ké sí ìjọba kí ó dá sẹ̀ríà fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù. Gómìnà Caleb Mutfwang ṣàlàyé wípé láti ọjọ́ Ajé ni òun ti wà lẹ́nu ẹkún nítorí òun ti ní ìgbàgbọ́ wípé pẹ̀lú gbogbo ètò ààbò tí wọ́n ti ṣe, òun kò lérò wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí tún lè wáyé mọ́, ṣùgbọ́n ètò ọmọ aráyé ni àwọn ṣe, èyí sì lè kùnà. Ìdí nìyí tí òun fi gbà wípé àwọn ṣe àṣìṣe kí wọ́n dákun foríjì í. Ó wáá rọ ará ìlú kí wọ́n má rẹ̀wẹ̀sì nínú ìgbìyànjú wọn àti pa agbègbè mọ́, kí wọ́n kún àwọn agbófinró lọ́wọ́ pẹ̀lú pípèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀, kí wọ́n sì tú àṣírí àwọn amọ̀òkùnsíkà. Lẹ́yìn èyí ni gómìnà gbé ìgbésẹ̀ mìíràn láti fi fòpin sí ìkọlù gbogbo ìgbà ní àwọn ìgbèríko láti ọ̀dọ̀ àwọn agbébọn, bí ó ti kéde wípé bẹ̀rẹ̀ láti Ọjọ́rú kò ní sí ààyè fún fífi ẹran jẹ ní alẹ́ mọ́ tàbí ká máa fi ọkọ̀ kó màálùú lẹ́yìn aago 7 ìrọ̀lẹ́. Èyí ti di èèwọ̀. Lílo ọkọ̀ alùpùpù láàrin aago 7 ìrọ̀lẹ́ sí aago 6 òwúrọ̀ ti di èèwọ̀ jákèjádò ìpínlẹ̀. Gbogbo èèwọ̀ wọ̀nyí ni Mutfwang kà níbi ọ̀rọ̀ rẹ̀ sí ará ìpínlẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán State Broadcast.
Ó fi kún un wípé gbogbo ilé ìwòsàn ni wọ́n ti pàṣẹ fún kí wọ́n tọ́jú àwọn tí wọ́n fi ara kááṣá ìkọlù lọ́fẹ̀ẹ́ bí wọ́n ti ń pín ohun amáyédẹrùn sí gbogbo ìlú tí ìkọlù yìí ti wáyé. Gómìnà ní ìkọlù yìí kì í ṣe ojú lásán, àwọn kan ni wọ́n gbéṣẹ́ fún láti dojú ìpínlẹ̀ bolẹ̀. Èyí ṣe àpẹẹrẹ ìkọlù kérésìkò-ọ̀la tí ó wáyé ní ọdún tí ó kọjá àti àwọn mìíràn èyí tó gẹ́. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí owó wọn tí ó bọ́ há sí iléeṣẹ́ sógúndogójì Crypto Bank Exchange CBEX gbà padà. CBEX ni a gbọ́ wípé ó lu àwọn oníbàárà rẹ̀ ní jìbìtì owó tí ó tó n1.3 trillion kí wọ́n tó kógbá wọlé ní ọjọ́ Ajé. Orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní alukoro àjọ EFCC Délé Oyèwálé ti sọ wípé síwájú àkókò yìí ni àjọ wọn ti ṣe ìkìlọ̀ fún ará ìlú tako Ponzi scheme tí wọ́n ń pè ní sógúndogójì. Oyèwálé ní CBEX jẹ́ iléeṣẹ́ tí ó wà lórí ẹ̀rọ ayélujára tó ń ṣiṣẹ́ ní Nàìjíríà láì gba ìwé àṣẹ. Gbogbo àwọn iléeṣẹ́ wọn tí aráàlú ń pariwo wípé ó wà ní Ìbàdàn àti àwọn ibòmíràn kì í ṣe iléeṣẹ́ tó ń ṣiṣẹ́, wọ́n kàn fi dí gẹrẹwu ni. Orí ẹ̀rọ ayélujára ni gbogbo ìdúnàdúrà iṣẹ́ wọn wà. Ó ní kì í ṣe wípé àwọn kò gbọ́ nípa CBEX, ìdí nìyí tí àwọn ṣe ti bẹ̀rẹ̀ ìwádìí kí ìpè tó bẹ̀rẹ̀ sí wọlé. Ó fi kún un wípé àjọ EFCC ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbàáyé láti fi àwọn oníjìbìtì wọ̀nyí jófin. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Láìdé Bákàrè ti lérí láti dá sẹ̀ríà fún akẹgbẹ́ rẹ̀ Ẹniọlá Badmus nítorí ó níyẹn pè lẹ́ranko. Ìròyìn jábọ̀ wípé níbi àfihàn sinimá Ẹniọlá Àjàó Ó Wà Ńbẹ̀ Tips tí wọ́n premiere ní ọjọ́ Àìkú ni àwọn méjèèjì yìí ti kọ́kọ́ ní gbọ́nmisí omi ò tó, ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Bákàrè ti kọrò ojú sí Badmus pẹ̀lú àtẹ̀jíṣẹ́ tí ó fi ránṣẹ́ sí i tí ó fi pè é lẹ́ranko. Bákàrè ṣe àfihàn àtẹ̀jíṣẹ́ yìí nípasẹ̀ screenshot bí ó ti ṣe ìrántí bí ó ti fún Badmus ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ tí ó sọ ọ́ di ìlúmọ̀ọ́ká nígbà tí kò sí ẹni fẹ́ gbéṣẹ́ fún un látàrí wípé ó burẹ́wà àti bí ó ti sanra àpọ̀jù ní ìgbà náà. Bákàrè ti wá lérí wípé Ẹniọlá ti bẹ̀rẹ̀ ohun tí kò lè parí bí ó ti ní ó máa gbà. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. A kú ìsinmi òní, a sì kú ayẹyẹ ikú àti àjíǹde Jésù.